Africa Content TV. Nínú oríire t'Ọlọ́run ṣe fún Ọ̀yọ́ state. Nínú oríire tí Ọlọ́run ṣe fún Ọ̀yọ́ state. Pàápàá jùlọ àwa tá a jẹ́ mùsùlùmí. Pàápàá jùlọ àwa tá a jẹ́ mùsùlùmí. Ní Alhaji Táyé Currency wa. Ní Alhaji Táyé Lolú Àkàndé Currency. Èmi kì í wá àyàn mọ̀. Bàbá àgbà kí ó gba góòdì kì í wá àyàn mọ̀. Àmọ́ ní bí ọdún 8 àbí 10 sẹ́yìn. Ṣùgbọ́n bí ọdún 10 sẹ́yìn. Èmi ń gbórúkọ, àwọn ń gbórúkọ. Àwọn ń gbórúkọ, àwa náà ń gbórúkọ tiwọn. Àwa pàdé ní tọ̀wáàfù. Àwa pàdé ní tọ̀wáàfù lára Káàbà. Mo kàn sáró ń tọ̀hún tó dì mọ́ mi látẹ̀yìn. Látẹ̀yìn. Ẹnìyẹn wá ń sọ sí mi létí pé wàláì I love you too much. Ẹnìyẹn wá ń sọ sí bàbá létí pé wàláì mo nífẹ̀ẹ́ yín gan-an Ìgbà tí ni. màá wojú ẹni tó wí. Nígbà táwọn ojú wọn. Ó di Alhaji Táyé Currency. Ó di Alhaji Currency. Happy birthday to you, Bàbá Honorable. Bàbá Honorable. Oríire orí kádùn. Orí kádùn. Ọlọ́run má ṣe ilẹ̀ ẹyọkan tó kù. Ẹyọkan tó fi dágbére fáyé. Happy birthday to you, Bàbá Honorable. Ó kú oríire orí kádùn. Ọlọ́run má ṣe ilẹ̀ ẹyọkan tó kù. Tẹ ó ṣe tẹ ó fi dágbére fáyé. Ìmọ̀ràn tí mo wá ní fún Alhaji Táyé Currency. Ìmọ̀ràn tí bàbá àgbà kí ó gba góòdì wá ní fún Alhaji Currency. Téèyàn bá ti wọ 50 years. Téèyàn bá ti wọ 50 years. Kì í sọmọdé mọ́ o. Kì í sọmọdé mọ́ o. Tí wọ́n bá sọ pé òkè àgbàlógún yìí. Tí èèyàn bá sọ pé òkè àgbàlógún yìí. Òkè àgbà ní Alhaji Táyé Currency gùn yìí o. Òkè àgbà ní Alhaji Táyé Currency gùn yìí o. Àgbà wa jagun jẹ́jẹ́ ni. Àgbà wa máa jagun jẹ́jẹ́ ni. Ẹ má wá wàhálà láyé o. Ẹ má wá wàhálà láyé o. Àmọ́ wàhálà tó bá lóun wà nìkan. Ṣùgbọ́n wàhálà tó bá lòun wá yín kàn. Ẹjọ́ mọ̀ pé ó náà pàdé fìtínà. Ẹjọ́ mọ̀ pé àdánwò lòun náà kọlù. Ẹ má wá problem o. Ẹ má wá problem o. Àgbéga ẹ̀dá. Àgbéga ẹ̀dá. Ó máa ń gbànà sọ̀rọ̀ yọjú. Ó máa ń gba ọ̀nà ṣòro yọjú nígbà míì. Téèyàn ò bá wá wàhálà. Téèyàn bá wá wàhálà. Tí wàhálà bá lóun dé. Tó bá lòun dé. Téèyàn bá sá fún. Téèyàn bá sá fún. Ó tàn ó fèlì láyé o. Èèyàn ó fèèlì láyé o. Téèyàn ò bá wá wàhálà. Téèyàn bá wá Tí wàhálà. wàhálà bá lóun yọjú. Tí wàhálà bá wá lòun dé. Kéèyàn ó mọ̀ wípé test lélẹ̀ láti mọ̀ pé só yẹ kó lo òkè àbílẹ̀ lòlù. Kéèyàn ó mọ̀ pé tẹ́ẹ̀sì lélẹ̀ láti mọ̀ bóyá òun fẹ́ lọ sókè ni àbó òun fẹ́ já wálẹ̀. Kò sẹ́ni tí gòkè pẹ̀lú rọrùn o. Kò sẹ́ni tí máa gòkè pẹ̀lú rọrùn. Sètánì ò ní fẹ́ kéèyàn ó gòkè. Sètánì fẹ́ kéèyàn ó gòkè o. Nǹkan méje ní dáyàn padà lójú ọ̀nà àti gòkè. Nǹkan méje ní máa ń dáyàn padà lójú ọ̀nà àti gòkè láyé. Ọ̀kan nú ẹni tàbínú ẹni. Ọ̀kan nú ẹni tàwọn abínú ẹni. Abínú ẹni ìfẹ́ kéèyàn ó gòkè. Wọn kì í fẹ́ kéèyàn ó gòkè. Èèyàn lè mọ́ níjà pẹ̀lú àwọn táyọ̀rò pẹ́ ìjọ ń jà yẹn gan. Èèyàn lè má níjà pẹ̀lú àwọn táyérò pẹ̀ ń bá jà Ó gan. ṣeé ṣe kó jẹ́ pé àwọn abínú ẹni. Bóyá àwọn abínú ẹni. Àwọn yẹn kàn dáná jà. Àwọn náà kàn dáná ìjà yẹn. With the intention pé ẹja jábọ́. Láti já ẹni náà bọ̀. Ẹ sì ní jábọ́. Ẹ sì ní jábọ́. Láfáríkà Al-Qur'an. Ọlá Kùránì lọ́dọ̀ Ọlọ́run. Ẹlẹ́ẹ̀kejì. Ẹlẹ́ẹ̀kejì. Orogún òwò. Orogún òwò. Wọn ìfẹ́ kéèyàn ó gòkè. Wọn kì í fẹ́ kéèyàn ó gòkè. Ìyẹn lógun sóhun nìkan ni. Ìyẹn lógún sóun nìkan ni. Ogun sóhun nìkan ni. Ogún sóun nìkan ni. Kì í fẹ́ kéèyàn ó gòkè. Kì í jẹ́ kéèyàn ó gòkè láyé o. Ó jọta kọ́kọ́ àmọ́ òun tún yàtọ̀. Òun tún yàtọ̀. Sóhun nìkan ni. Sóun nìkan ni. Òun ló ṣe léyìí. Ló ṣe léyìí. Ló ṣe léyìí. Òun nìkan ni. Òun nìkan ni. Sáwa náà máa wòran ni. Tó bá jẹ́ pé àgbéga bá jẹ́ ntọ́lọ̀ ń túlẹ̀ pé kónkálukú ọmọ rí mú ni. Kónkálukú àgbéga ò ní níyì o. Kò ní níyì o. Ọwọ́ pé ni tó bá fèsì bátú ogun náà ni ó gòkè. Ọwọ́ pẹ́ tó bá jagun náà ni ó gòkè. Òun làgbéga fi níyì o. Òun làgbéga fi máa ń níyì o. Mo wá fẹ́ fìtàn kékeré kan. A fẹ́ fìtàn kékeré kan. Mo fẹ́ fi ṣe yín láǹfààní. A fẹ́ fi ṣe yín láǹfààní bàbá. Nígbà ayé ànábì wa Muhammad. Sallallahu alayhi wa sallam. Àwọn ọ̀tá ànábì láti ìlú Mẹ́kà. Àwọn ọ̀tá ànábì láti ìlú Mẹ́kà. Wọ́n ń gbé ogun bọ̀ wá bá nílùú Mẹ̀dínà. Wọ́n ń gbé ogun bọ̀ wá bá nílùú Mẹ̀dínà. Òun náà ti wá gbọ́. Òun náà ti wá gbọ́. Ànábì ò jókòó kalẹ̀. Ànábì ò jókòó kalẹ̀ o. Kó máa fa tẹ̀sùbá. Kó máa fa tẹ̀sùbá. Kó sọ pé Ọlọ́run bá mi mú. Kó lọ́lọ́run ó bá wọn mú wọn. Òun náà jáde fún. Òun náà jáde ni. Àmọ́ wá káàmpù síbì kan. Ó wá káàmpù síbì kan. Ó ń retí pé ká kọjá. Ìrètí ká kọjá. Wọn wá kọjá lọ́jọ́ àkọ́kọ́. Wọn ò wá kọjá lọ́jọ́ àkọ́kọ́. Gbọ́dọ̀jọ́ kejì. Gbọ́dọ̀jọ́ kejì. Ó lóun gbúròó iná kan ní jìnnàjìnnà. Òun gbúròó náà kan jìnnàjìnnà. Ilẹ̀ ti ṣú. Ilẹ̀ ti ṣú. Òtútù mú. Òtútù mú. So wọ́n ń rí èéfín iná Wọ́n ń rí èéfín iná tó bá wà ń jìnnà. Ó ní mo rò pé àwọn Kùráìṣì ni wọ́n. Mo rò pé àwọn Kùrẹ́ṣì ni wọ́n wà Ibẹ̀ ni wọ́n kójọ sí. Ibẹ̀ náà kójọ sí. Èwo nu gbogbo ẹ̀yin tẹ́ ń tẹ̀lé mi. Èwo nú ẹ̀yin tẹ́ ń tẹ̀lé mi. Yóò lọ wá information wá fún mi. Yóò lọ mú information wá fún mi látọ̀dọ̀ wọn. Torí mo mọ àwọn Kùráìṣì pé tó tútù bá ti mú Tó tútù wọn máa wíìkì. wọ́n máa ń wíìkì ni wọn ò ní lè jà. Wọn ò ní lè jagun Ó ṣeé mọ́. ṣe kán bínú padà. Ká fún wọn lákàámọ̀. Kákan mọ́ kámpù síbí. Kákan má dúró síbí.
ta ni ó lọ mú information wá fún mi. ta ni ó lọ mú information wá. kò sẹ́ni ó dáhùn. kò sẹ́ni tó dáhùn. torí àmọ̀ pé sẹ́ ẹ kú. torí àmọ̀ pé sẹ́ ẹ kú ni. anabi wa pe arákùnrin kan tá ń pè ní Udhaifa. Udhaifa. anabi mọ̀ kó smart. anabi mọ̀ kó jáfáfá. Alhaji Currency. Alhaji Currency. téèyàn bá nínú àwọn tí ń tẹ̀lé èèyàn. nínú èèyàn. kódà tó bá jẹ́ òmùgọ̀ ni. tó bá jẹ́ òmùgọ̀ ni. tó bá jẹ́ ni tó lóyà sí yàn. tó bá lóyà sí yàn. ó wúlò ju ọlọ́gbọ́n tí ò lóyà lọ. ó wúlò ju ọlọ́gbọ́n tí ò lóyà lọ wèrè nìyẹn o. kódà bó jẹ́ òmùgọ̀ tí ń jatọ́ lẹ́nu. kó máa jatọ́ lẹ́nu. tó bá jẹ́ pò ní spirit ẹ̀ dúró pé kú tí ó bá pa ọ kó pa òun. kó pa òun. òun lọ̀rẹ́ yàn. ètò smart yẹn. ètò smart yẹn. yóò máa táàpù smartness yẹn ni. ẹ sì máa fi sáàyè ẹ̀ pé wèrè lélẹ̀. oríṣi méje èèyàn ní tẹ̀lé alágbára. oríṣi méje èèyàn ní tẹ̀lé alágbára láyé. mo ń bọ̀ lórí yẹn. bàbá ń bọ̀ lórí yẹn. kí n má bàa gbàgbé ìtàn. ẹ gbọ́ wẹ́rẹ́wẹ́rẹ́. kí ni wọ́n fẹ́ lò níbẹ̀. kí n bàbá fẹ́ lò ń bẹ̀. anabi wa ni kum ya Udhaifa. àyà kún mu lọ. ilẹ̀ Udhaifa. ìwọ Udhaifa. anabi mọ̀ pé Udhaifa loyalist òun ni. loyalist ni dópin. kódà Udhaifa náà máa ń pè ní sọ ibùsùnrì nàbí yìí aláṣírí ànábì. aláṣírí ànábì tó ní. ọ̀rọ̀ àṣírí tànábì ò lè sọ fẹ́ nìkan. tí ò lè sọ fẹ́ nìkan. òun ni máa sọ fún. tọrọ mọ̀ pé lóyà tó di kọ́. ó lóyà tó di kọ́. ó tún wá smart. ó tún wá jáfáfá. àwọn ànábì wa ni kum ya Udhaifa. wọ Udhaifa dìde. fàtí bi khabari qaumin. ayakumullah. lọ gba information wá fún mi. lọ gba information wá lọ mú ìró wá nípa àwọn èèyàn yìí. tó bá lè ṣe bẹ́ẹ̀. tó bá lè ṣe bẹ́ẹ̀. tẹkùn máa ń kádà yawmal qiyamah. ayakumullah. lọ́jọ́ gbèǹde kìyàmà. lọ́jọ́ gbèǹde kìyàmà. bẹ́ẹ̀ni àti ó ṣe jọ wà ní. bá a ṣe jọ wà ní o. ó wá fún ní wọ́n nìkan. ó wá fún wọ́n nìkan. wọ́n nìyẹn ló wá kàn yín. wọ́n nìyẹn ló wá kàn Alhaji Currency. ló kàn àwọn tá a jọ wà yìí náà. ó wá ní wàlá tada ara aláya. ayakumullah. tẹ́ńsán ti wà tẹ́lẹ̀ o. tẹ́ńsán ti wà tẹ́lẹ̀ o. iṣẹ́ tí mo rán ẹ yìí. iṣẹ́ tí mo rán ẹ yìí. fọgbọ́n ṣe o. fọgbọ́n ṣe o. má tún lọ anxiety problem mi fún mi o. má tún lọ dá wàhálà mi lẹ̀ lọ́hùn o. má dá wàhálà sílẹ̀ o. má dá lẹ̀ o. wàhálà ti bẹ́ lẹ̀. girigiri ti wà tẹ́lẹ̀. jẹ́ maintain ẹ̀. má lọ jíṣẹ́ tí mi ò rán ẹ. má jíṣẹ́ tí ì rán. Udhaifa bá gbọ́. Udhaifa bá gbọ́. ó bá kọrí sọ́nà. ó bá kọrí ọ̀nà. ó ní bóun ṣe dìde. bóun ṣe dìde. òru bẹ̀rẹ̀ sí mú. òru bẹ̀rẹ̀ sí ní mú. òtútù mú gbogbo èèyàn. òtútù mú gbogbo èèyàn. òun nìkan lóru mú. òun nìkan lóru bẹ̀rẹ̀ sí ní mú. òun lọ́jà ọjà òbí ológun. ó wá rìn ní wákàtí kan àbọ̀. ó wá rìn wákàtí kan àbọ̀. ló wá dé kámpù bí. ó wá débi tí wọ́n wà. ó wá gọ. ó wá gọ. ó lóun wá rí Abu Sufyan. òun wá rí Abu Sufyan. tó jẹ́ olórí àwọn ọmọ ogun Mẹ́kà. tó jẹ́ olórí àwọn ọmọ ogun Mẹ́kà. ó lóun rí tó dá dúró. òun rí tó dá dúró. tóun bá fa ọfà lẹ́ẹ̀kan náà. tóun bá fa ọfà. ìbá kú. yóò kú lọ́wọ́ kan. àmọ́ òun wá rántí ntá nàbì sọ. òun wá rántí ọ̀rọ̀ ànábì tó sọ. ìwọ̀lá tàdá ara aláya. ayakumullah. rántí pé fámìlì ni wá o. fámìlì ni wá o. ìjà ló dé o. ìjà ló dé o. ìjà lè parí anytime. ìjà lè parí anytime. má tún dákún wàhálà tó ti wà nílẹ̀ o. má tún dákún fìtínà tí ń bẹ ńlẹ̀ o. ipò ọ̀gá lọ̀gá ọmọ wa o. ipò ọ̀gá lọ̀gá ọmọ wa. ipò fámìlì ọmọ wa o. má dàrin èmi àti wọn rú o. má dàrin wa rú lọ́hùn o. ó ní tóun rántí nù. ní tóun rántí nù. ló ń bá fi ìdà òun pa. ló ń bá fi ọfà bá a kọ. nígbò dẹ̀ jẹ́ pé ọmọ Mẹ́kà lòun. ọmọ Mẹ́kà lòun náà. ọmọ Kùráíṣì lòun náà. bó ṣe lú màárín àwọn. bó ṣe lú màárín wọn nù. àwọn yẹn bá sọ wípé. àwọn yẹn bá ń sọ. ẹja padà sílùú Mẹ́kà. ẹja máa lọ ìlú Mẹ́kà. òtútù yìí pọ̀. òtútù yìí pọ̀. ànábì òun gan la àkúkú rí. ànábì òun gan la àkúkú rí kó wáyé. ẹja máa lọ. àmọ́ ká tó lọ. ká tó lọ. ànábì smart o. ànábì smart o. tó bá fẹ́ jẹ́ nǹkan láyé ó smart. tó bá fẹ́ já nǹkan ó smart ó já fáfá. ọlọ́run ò sí àṣeyọrí ayé fáwọn ọ̀dẹ̀. fáwọn ọ̀dẹ̀. tẹ bá rí yàn tó bá lówó lọ́wọ́. tó bá lówó lọ́wọ́. táwọn yẹn bá sọ pé ó gọ̀. tó bá ló gọ̀. ó gọ̀ lórí nǹkan míì ni o. ó gọ̀ lórí nǹkan míì ni o. kò gọ̀ lórí ọ̀rọ̀ owó. owó ò sí fẹ́ni tí ò smart. gbogbo kì í lówó. àmúgùn ò lè lo ọ̀dẹ̀ ò lè lówó. ọ̀nà wo ló fẹ́ gbé gbà. ibo ni ó ti rí i. kò sọ́nà tó máa gbà rí. kò sọ́nà tí ó gbà rí. tó bá tún dé tán. bẹ́ẹ̀ náà lè yóò fi manage. làákàyè náà ló fi manage. ẹni ó lówó jù láyé lónìí. ẹni lówó jù láyé lónìí. Elon Musk. ọpọlọ gbogbo ayé ní fún ọkàn fi ṣeré. ó kàn fọpọlọ àwọn èèyàn ta káìtì ní tiẹ̀ ní. ó nìkan smart jù Amẹ́ríkà lọ. ó smart jù Amẹ́ríkà lọ. tó bá dọ̀rọ̀ owó. ó ló create robot. ó ló create spacecraft. tí ń lọ sínú àwọn planẹ̀tì tó jìnnà. tí ń lọ planẹ̀tì míì. nítẹ̀nìkan ò rírí. tí ò rírí. ní dánwò. ọpọlọ ló lò. ọpọlọ ní lò. táwọn èèyàn ti ń ṣe tẹ́lẹ̀. tí wọ́n ń ṣe tẹ́lẹ̀. lòun náà ṣe. ó build ẹ̀. ó package ẹ̀. ó fayọ̀ ń bò míì. kò jù bẹ́ẹ̀ lọ ọ̀rọ̀ Udhaifa. Udhaifa tá a wá wí. wọ́n wá ń wò ó pé Ànábì smart o. ẹja wọ àárín ara wa. kó má ti rán yàn wá láti wá inspect wa. kó má ti rán yàn wá sófófó. ó lè ti wá fimú fínlẹ̀. láàrin wa. Alhaji Currency. Bàbá Currency. Ọlọ́run ò ní fi òmùgọ̀ sí yín lẹ́gbẹ̀ẹ́. Ọlọ́run ò ní fòmùgọ̀ sí yín. ẹni
ó wá rán ní Uzaifa. Ó wá rán Uzaifa lọ. Ẹni tí wọ́n rán Uzaifa. Ẹni tí wọ́n rán Uzaifa. Tó smart ni. Ṣé mọ̀ pé wọ́n fẹ́ wojú ara wọn. Wọ́n fẹ́ wojú ara wọn. Òun gangan ló wá sáré bẹ́. Òun gangan ló wá sáré dìde. Ló wá dìde. Ló wá dìde. Níbo dẹ̀ jẹ́ pé na Kùráìṣì lòun náà. Òun náà Kùráìṣì lòun náà. Ó ní àbá tí wọ́n mú wá. Àbá tó mú wá àbá tó dáa ni. Yàrá kì í à ń ta mi ní. Ìwọ́n tiẹ̀ ibo ló ti wá. Òun ni wo ni ẹ́. Ó dákọ̀ rẹ̀. Ó kọjú bò mí. Ìwọ ni wọ́n náà. Ó dákọ̀ rẹ̀. Òun ní béèrè. Wọn ò ní jẹ́ rántí béèrè lọ́wọ́ tiẹ̀ mọ́. Ọwọ́ kó jára rẹ̀ yẹn. Kò jẹ́ wọn fura. Pẹ́ni ànábì rán wa ni. Òun gan ló tún wá dábàá. Òun ló tún wá dábàá. Ó ní ẹja máa lọ Mọ́kà. Ẹja máa lọ Mọ́kà. Àárí. Ó ti sá lọ́nu. Gbogbo wọn bá tẹ̀lé. Ó rí pé wọ́n rìn díẹ̀. Wọ́n rìn díẹ̀. Bó ṣe yọ ẹ̀yìn nìyẹn. Ó wá padà sọ́dọ̀ ẹ̀ tó ránṣẹ́. Yòǹbó ànábì dáadáa. Inú ànábì wa dùn. Ànábì wa gbọ́ lé lórí. Ó ṣàdúrà fún. Irú ẹ̀ ló dáa kó máa tẹ̀lé. Kó máa tẹ̀lé èèyàn láyé. Àṣírí tí n bá sọ fẹ́ nìkan. Tí n bá sọ fẹ́ nìkan. Ìwọ ni mo sọ fún. Báyé ṣe rí nù. Báyé ṣe rí nìyẹn o. Ẹ wá wo Abu Sufyan. Abu Sufyan. Tó fẹ́ ta lọ́fà ńjọ́ yẹn. Níjọ́ tànàbí wa kọ́ńkọ́ Àmọ́kà. Tànàbí wa kọ́ńkọ́ Àmọ́kà tó ṣẹ́gun wọn. Ọ̀tá lè ní lè dọ̀rẹ́ lọ́la. Ọ̀tá lè ní lè dọ̀rẹ́ lọ́la. Ọ̀rẹ́ lò ní lè dọ̀tá lọ́la. Ọ̀rẹ́ ò ní lè dọ̀tá lọ́la. Ànábì ní Abibaka ọ̀nàmọ́ fẹ́ràn èèyàn mọ́ níbà o. Fẹ́ràn èèyàn mọ́ níbà o. Ẹni òun fẹ́ràn lè ní lè dọ̀tá lọ́la. Ó lè dọ̀tá ẹ lọ́la o. Báyàn jà níbà o. Báyàn jà níbà. Ẹ̀kọ́ ètì tó ń bá jà lónìí o. Ó lè jẹ́ kó lólórí rẹ lọ́la. Ó lè jẹ́ olólórí rẹ lọ́la o. Ẹ mú méjèèjì dání báyìí. Ẹ mú méjèèjì dání báyìí. Ẹ má bá yàn jà. Ẹ má bá yàn jà. Àmẹ́ni tó bá lóun gbéjà wá. Ẹ ń bá lóun gbéjà wá. Ẹ̀dọ́gbọ́n jà díẹ̀. Ẹ̀dọ́gbọ́n jà díẹ̀. Kẹ́ ẹ ní mẹ́ni wèrè wà ńlẹ̀. Ẹ máa yà àwọn aṣíwájú fáṣíwájú. Ẹ máa yà àwọn aṣíwájú fáṣíwájú. Ẹni ó bá ṣe yín lóore rí láyé. Ẹ ń bá ṣe yín lóore rí láyé. Bọ́ bá ṣe léwu kó le tó. Kó le tó. Ẹ máa fi àyè ọjọ́ kan yẹn sílẹ̀. Ẹ máa fi àyè ọjọ́ kan náà lẹ̀. Ẹ máa dodge. Ẹ máa dodge. Bẹ́ẹ̀ bá yọjú ta. Tẹ́ bá yọjú ta lẹ́ẹ̀kan náà níbo. Ẹ tún sáré gorí pamọ́. Ẹ tún gorí pamọ́. Ẹ máa rántí ọjọ́ kan. Ẹ máa rántí ọjọ́ kan. Ẹni tí kì í bá rántí ọjọ́ kan. Tí kì í bá rántí ọjọ́ kan. Nínú ẹ̀dá èèyàn láyé. Nínú ẹ̀dá èèyàn láyé. Kì í ṣẹni tọ́lọ̀ ń fẹ́ràn. Kì í ṣẹni tọ́lọ̀ ń fẹ́ràn. Ẹ máa rántí pé kì í ṣe gbogbo ẹni tí ń bá yín jà ló fẹ́ bá yín jà. Ló fẹ́ bá yín jà o. Àwọn tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ alágbára ní. Àwọn tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ alágbára ní dájà lẹ̀. Ẹni ẹjọ́ ń jà lénìí. Ó lè jẹ́ pé yàtí ẹ̀lẹ́ close. Ẹ lè jọ close jù lọ́la o. Ẹ lè jọ close lénìí. Tẹ close lénìí. Ó lè jẹ́ pọ́tà léyìn ó tọ́ dà lọ́la. Ó lè dọ̀tá lọ́la o. Bá a ṣe lo ayé tá a fi kó ń bẹ̀ yẹn. Happy birthday to you Baba Honorable. Baba Honorable. Ajá Abdulrasheed ó kú oríire orí kádùn. Orí kádùn. Ó sì kú àṣeyọrí gbogbo ìgbà. Ọlọ́run má ṣe ilẹ̀ yọ kan tó kù. Tẹ ó ṣe tẹ ò fi dágbére fáyé. Happy birthday to you Baba Honorable. Ẹ kú oríire orí kádùn. Ẹ sì kú àṣeyọrí gbogbo ìgbà. Ọlọ́run má ṣe ilẹ̀ yọ kan tó kù. Tẹ ó ṣe tẹ ò fi dágbére fáyé. Ẹnìkan sí wọn. Aka alámúnásírá. Alámúnásírá. Aka wàdùá. Ọlọ́run ò ní padà. Ọlọ́run ò ní padà. Kò ní pòun ò ṣe tí ń mọ̀. Máa wá da àkàrọ̀ bókà wá máa. Wà á máa kọ́ńlà. Báwọn yẹn bá ń bá yín jà. Bàbá ń bá yín jà. Ẹnìkan wá bá mi jọ kan. Ẹnìkan wá bá bàbá ń jọ kan. Ó ń sọ nípa ẹnìkan tó ń bá mi jà. Ń sọ nípa ẹnìkan tí ń bá bàbá jà lásìkò yẹn. Ó wá jẹ́ yẹn ńlá. Mo ní má wulẹ̀ bá mi sọ. Má bá mi sọ. Ẹni òun wí. Ẹni òun wí. Òkèlè mi àti ẹwà. Òkè lájọ wà. Àwọn pàdé lókè. Àjọ pàdé lókè. Wọ́n ní kó ọbẹ̀ lọ́n kó kó lẹ́wọ̀. Wọ́n náà ní kó kó omi tó wà. Ànábì ní ma náà máa láka náà. Sallallahu alaihi wasallam. Tó wá sòfò fún ẹnìkan. Yóò sọ tiẹ̀ náà fẹ́ lómi. Yóò sọ tiẹ̀ náà. Ẹ fọgbọ́n jagun ayé. Ẹ bá gbéjà wá. Tá bá gbéjà wá. Ẹ má sá fún jà. Ẹ má sá fún jà. Ẹ má wá wàhálà. Ẹ má wá wàhálà o. Ẹ bá ti jà díẹ̀. Ẹ bá jà díẹ̀. Ẹ tètè tún ẹ̀yìn. Ẹ tún ẹ̀yìn. Progress yìí ni ká ẹ máa wá. Ní ká ẹ máa wá o. Àtẹ́ẹ̀dí kúrú. Ẹni ìjà tí ò bá ti lè mú progress wá. Ẹ má jà o. Àmọ́jà tó wọ́ yọ. Tó wọ́ yọ. Tí progress yọ wà. Tí ó wà. Tẹ́ẹ̀sì wá. Tẹ́ wá. Níjà wá wọlé. Níjà wá wọlé. Mẹ́ni wèrè ń bẹ. Mẹ́ni wèrè wà ńlẹ̀ ni. Ẹ bá sì ti jà díẹ̀. Ẹ bá jà díẹ̀. Ẹ tún dọ́ọ̀jì ẹ̀. Àmì ẹ má gbàgbé àná o. Ẹ má gbàgbé àná o. Ẹni ó bá ṣe yín lóore. Tó bá ṣe yín lóore. Ẹ máa retí ẹ̀. Fọ́sà tẹ́lí kùrú náà o. Máa kúlù lákùn. Ẹ mọ̀ rántí tí mo bá yín sọ lẹ́yìn. Fàwùfà wídò àmúrè ìlàlá yẹ. Iná lọ abasiru bílíbà. Níyàwó mẹ́ta. Tó bá níyàwó mẹ́ta. Tí wọ́n bá
bá jẹ́ntù kó mọ̀ pé òun ò níyàwó. èèyàn gbọ́dọ̀ mọ́ ní wèrè nínú ìyàwó. o gbọ́dọ̀ mọ́ ní wèrè nínú àwọn ìyàwó ẹ̀. ọkọ wà tí ó ya tara rẹ̀. èèyàn máa manage irú wọn ni. tó bá dé wèrè wọlé túlẹ̀ fún un lé. kó kàn gbé wàhálà dé. ṣé ẹ̀yà wèrè sọ́kọ̀ mi náà lẹ́ ń bá sọ̀rọ̀ báyẹn. yóò sílé orí yín ti dàrú ni yóò dá wàhálà alẹ́ nìyẹn. bẹ́ẹ̀ náà làwọn ti ń tẹ̀lé èèyàn. kò gbọ́dọ̀ mọ́ sí wèrè tó pọ̀ ńlẹ̀ o lára ẹni tó tẹ̀lé èèyàn. Loyalty ó pàtàkì jù. Ọlọ́run ní dà yín láàmú. Ẹ ti gòkè. Ẹ ní jayé wẹ́yìn. Tó dìde lọ́yọ̀ state. Ló kárí gbogbo ilẹ̀ Yorùbá. Ẹ ti kú òun lẹ̀ Yorùbá. Ọ̀nà ti jìn. Ajá wa ń ti gbéra. Ẹ kọ̀ǹkà Áfíríkà. Ẹ kọ̀ǹkọ̀ Amẹ́ríkà, ẹ kọ̀ǹkọ̀ UK. Wọ́n mọ̀ yín ní ti dáadáa. Wọ́n mọ̀ yín ní ti dáadáa. Bẹ́ẹ̀ ṣe ń fi àwọn nǹkan tuntun kún yẹn. Tuntun kún yẹn. Ẹ máa pákéjì ẹ̀ bẹ́ẹ̀ ṣe ń pákéjì ẹ̀ yẹn. Níjẹ́ múfù o. Ẹgbẹ̀rún àdúrà ò gbéyàn múfù. Ẹgbẹ̀rún àdúrà ò gbéyàn múfù tó o bá ti jára rẹ. Tí o sì pákéjì ẹ máa pákéjì ẹ. Tẹ bá mú tuntun kan wọ̀ láti South Africa ẹ tún ronú mi l'Amẹ́ríkà ẹ tún jù sí ẹ gbé sókè ẹ gbé sílẹ̀ àmọ́ lórí gbogbo ẹ fìlì dúbú ní ẹrùn wá fìlì kìdá mi má kiri má tún lọ́dọọdún tó bá ti dá ẹ fi yókù lẹ̀ tí ò yé lẹ́ni yóò padà yé lọ́la tó parọ́ mọ́ yín padà bọ̀ ni mo parọ́ mọ́ ẹyẹ tó bá fò sókè láráyé ń rí díẹ̀ ẹyẹ tí ń bẹ ńlẹ̀ ẹnìkan rí kòkú lọ́ọ̀bì kan tẹ́lẹ̀ tẹ́yẹ bá gòkè tán téèyàn ń gòkè lọ káàárọ̀ o yóò ní kíkí tí mo kí lójú odókè tí n bá kí kò ní lọ kò ní rí wí ló wírú ẹ̀. kódà ẹni tó kàn sọ yìí pé ẹ dúró ìgò kan bẹ lọ́nà ìgò kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yẹn ẹ má tẹ̀mọ́lẹ̀ o yóò lọ láàgò tí ó tẹ̀mọ́lẹ̀ yẹn ọlágò yẹn ni o lójú odókè yóò lé mi mo bùn lásán mo bùn bàtà mo bùn fìlà báyé serí nìyẹn o bí o bá sànà kò ní sí òní. aládùn tán ni ṣúgà dùn bódọ̀ fún alájà tó ṣíìt táyé kọ́rẹ́nsì tó jẹ́ kínú mi ó dùn kó dùn bàbá àbèjì lèmi náà bàbá àbèjì ni bàbá náà ìbejì ni bàbá kọ́rẹ́nsì náà wọ́n tún bí bèjì wọ́n tún bí bèjì. aládùn tán ni ṣúgà dùn bódọ̀ fún ọlọ́run tọrọ rẹ̀ ò dùn kó kalẹ̀ má fẹ́ kún yọrí dùnú. Àkàndé o má fẹ́ kún yọrí dùnú rẹ̀ má fẹ́ kún yọrí dùnú rẹ̀ o má fẹ́ kún yọrí dùnú rẹ̀ má fẹ́ kún yọrí dùnú rẹ̀. Ẹ̀rì tí ń ṣe o ẹ̀rì tí ń ṣe o tí o bá sọdọ̀ lówó ayé ò lè sọdọ̀ lówó Ọlọ́run ní ṣàánú èèyàn ẹni tí bá ń wá owó lára kọ́rẹ́nsì tó fẹ́ kọ́lé lára kọ́rẹ́nsì ó lè disappoint ara ẹ o tí bá ń wá fẹ́mi náà ní líǹkì bó ní ṣe ga bó ní ṣe jẹ́ nǹkan tí ń fàníyàn rẹ̀ balò bó ní ó ṣe máa tẹ̀ lọ́wọ́ kò ní yóò náà 50-50 ní ìbàjọ́ kọrin ni ó fún mi ń tèmi àjọpín déédéé ni kò ní kó lójú kan o. Connection ni ẹ wá o loyalty ni ẹ jó ní lórí íńtánẹ́ẹ̀tì nígbà tí ẹ jẹ́ kò kọjá oṣù kan rí o bóṣù kan bá ti kọjá wọ́n ti gbàgbé rẹ o. Alhaji Wasiu Ayinde Marshal Ọlọ́run jẹ́ mi wọ́n gùn tọ́jọ́ lọ́rọ̀ ń jọ sí wọ́n ti ní àwa parí ìjà wọ́n láwọn ṣe tán tọ́lọ̀ ń bá rán àwọn ó ṣe fẹ́ nìyẹn lẹ́nìkan bá gborí íńtánẹ́ẹ̀tì lọ bí ṣe ń ṣépè fáwọn ní ń ṣépè fún Wasiu náà ó wá sọ fóònù tọ̀hún náà ó gbọ́dọ̀ débẹ̀ lónìí ńkọ́ kí ni tó ṣe fóònù tọ̀hún. Ọ̀gá tọ́lọ̀ ń yàn tẹ̀yìn nìyí. Tọ́lọ̀ ń rán tẹ̀yìn nìyí. Tẹ́nìkan bá ń sọ fún yín pé tí ó bá sí táyé yóò sí Ọlọ́run lásìkò tọ́lọ̀ níbẹ̀ ni ó ti máa wá fún ọ ebi ó pààyàn.
ẹni ọlọ́run ló jẹ lára ẹ̀. mọ́wọ́n ẹni ara rẹ̀ òun nìyẹn. ló yà pẹ̀lú ẹ̀. ló yà pẹ̀lú ẹ̀. kí Ajítáyé náà ó sì máa rántí. kí Alhaji Táyé Currency Àkàndé náà ó sì máa rántí. oore tẹ́ ẹ bá ṣe fáwọn tí wọ́n ń tẹ̀lé. tẹ́ ẹ bá ṣe fáwọn tó ń tẹ̀lé yín. ẹ ń ṣe fáwọn ọmọ yín ni o. ẹ máa ronú pé bó làwọn tí ń tẹ̀lé mi náà ó ṣe ga. bó làwọn tí ń tẹ̀lé yín náà ó ṣe ga. ẹ wo níwọ̀nba kékeré ta lálàáfà. ta lálàáfà. ká sọ̀rọ̀ fún yàn kò ní ọmọ. kò ní ọmọ. tí bàbá bá wò sùnsùn. wọ́n máa gbọ́kọ̀ ilé lọ. màá ra lé fún wọn bẹ̀ ń. kò ní wọ́n máa sọ bẹ́ẹ̀ ìwọ lọ mọ́kàntì ẹ̀. lójú ti bàbá ó ń lọ̀rọ̀. sẹ̀rẹ̀ tí ń sọ lẹ́yìn yẹn. sọ lẹ́yìn yẹn. ìyẹn ò kàn bàbá. ni yóò sọ lójú mi. ẹni ọba pèrè lọ́rẹ̀ lọ́dọ̀ bàbá ọ̀rẹ́ náà ni. ó bá lọ́ta ni ọ́ ìwọ náà bá ń bẹ̀. gbogbo ẹni tó bá ní lọ́kàn pé kẹ́ẹ̀kú. pé kẹ́ẹ̀kú. pé kẹ́ẹ̀tẹ́. ni kò ṣe wọ́n. ni kò jẹ wọn ẹ̀sìn tí wèrè ń ṣe lọ́jà ni kò ṣe wọn ikú tó paná mùrùsù ni kò pa wọn kán lè jẹ ẹ̀rọ ayé ṣe tẹ̀yìn kán lè jẹ ẹ̀rọ ayé ṣe tẹ̀yìn abẹ́ ọlọ́run bàbá wa kí ó gba gold wọ́n ní bàbá ń sọ̀kalẹ̀ ọ̀rọ̀ ọlọ́run bọ̀ nù ẹ̀ ní sọ́tán láyè. wọ́n gbé yín kalẹ̀ kọ́ọ̀lì kú ní nọ́ọ̀sì ìwálégérì yìí. ẹ̀yà kùmùlà. wọ́n gbé yín kalẹ̀ fúnra yín. fúnra yín. àtọmọ ìlàkejì. àti fáwọn ọmọ ìlàkejì ni. àwọn kan bẹ wọ́n gbé wọn dìde kọ́ọ̀lì kú ní nọ́ọ̀sì ìwálégérì yìí. wọ́n dá wọn yára wọn ò ní tí wọ́n fi sàfà ní fọmọ ìlàkejì. Allah. abágbà kí ó gba gold nígbà tí Alhaji tún ní ká lọ sí ẹ̀kan bì kan torí gbogbo ayé ní sẹlẹbírẹ́tì Àkàndé lọ́wọ́. Ọlọ́run. kódà ìwọ ni ó yẹ rẹ wò. Àkàndé bó ṣe ń sin náà ní kó mọ̀ sí lọ. Abáka kékeré ni mo fẹ́ ṣàdúrà fún ṣùgbọ́n lábẹ́ ọ̀rọ̀ tí àbá ń sọ lọ́wọ́ yẹn Alhaji àbúrò Sídì Àkàndé Currency mo sọ fáwọn kan mo láwọn ò lè ga táwọn bá ga kò lè pẹ́ táwọn bá ahun tó bá jẹ́ èèyàn kò lè pẹ́ ayé àbúrò tí àwọn ẹ̀ṣẹ̀ ti ń kábọ̀ ni gbogbo ẹni tẹ́ ẹ ṣe fún òní pariwo ẹ mọ̀jẹ̀ wọn ó tì í sórí ojú ayé nìkan kọ̀rọ̀ tẹ́ ẹ máa ń ṣe náà ní ká máa ṣe lọ ẹ̀mẹ̀ tí ọmọ kàwé pé àbúrò Sídì ó ṣe báyìí fún mi Àkàndé ṣe báyìí fún mi ẹ dákun àwọn tó ní Currency ò dáa mélòó làwọn dá sí ìran wọn. gbogbo yín ràn lákú mọ ṣùgbọ́n ìyẹn kọ́ là ń lọ rakúmi sọ́ọ́dún Àkàndé wàlẹ́ àtàmùsọ àbìsú yín fọ́yà ọ̀sàkún aláàbà ẹ̀ńbà tí ní òun rò tí ó la lórí Àkàndé. torí mi wà lórí ìrìn àjò ẹ̀yin ó lè máa ṣe. àyàkùn la jẹ́ kí wọ́n ṣàdúrà yẹn ká kú mẹ́. mi fẹ́ kí n gbàgbé àdúrà kan ní ìlànà lẹ́sẹ̀. mo ṣe sọ lẹ́ẹ̀kan. bí bàbá ṣe sọ lẹ́ẹ̀kan. àwọn tẹ́jọ jẹ́ ọ̀gá olórin. tẹ́jọ jẹ́ ọ̀gá olórin. òkè lẹ́jọ́ wà. bẹ́ẹ̀ bá jọ ń jà ń sìn. bẹ́ẹ̀ bá jọ ń jà ń sìn. ẹni ọba dá sí. tó bá dá sí. yóò forí sọgi. torí ẹ̀yin alágbára tẹ́ wà lókè. tẹ́ wà lókè. tẹ́ bá parí ẹ̀. ẹ̀ ní pọ́ńtọ̀ mọ́. gbogbo àwọn tẹ́jọ jẹ́ ọ̀gá lókè. tẹ́jọ jẹ́ ọ̀gá lókè. wọ́n bẹ̀rẹ̀ látòrí Alhaji wa Kollington. Alhaji wa bàbá wa Kollington Àyìnlá Ọlọ́run fún ẹlẹ́mìí gígùn àtàláfíà ara. olúwayé màṣá Alhaji wa Wasiu Àyìndé màṣá Ọlọ́run má padà lẹ́yìn wọn. mo máa ń fi àwọn orin wọn kún wákà mi. a máa ń fi kún wákà ń gbà mí. wọ́n dá wákà kan wọ́n ní ìyá mi bàbá lọ́bí mi. wọ́n bí mi dá. gangan mo tuntun rà. èmi wá dá tèmi pé bólórí ire bá bí ẹ. bá bí ẹ. bá tọ́ ẹ. bí wọn náà bá sì tún fẹ́. fẹ́ gòkè ó di dandan kó o tún rà bí. Amina. Aṣàdúrà lọ́pọ̀lọpọ̀. Alhaji wa Wasiu Alabi Pasuma. Tẹ́jọ jẹ́ alájọṣe láti ilẹ̀. tí bá ń bẹ láàrin yín Ọlọ́run bá fà á kú òun bẹ̀. ìfẹ́ tó so yín pọ̀ láti ilẹ̀. dá ìfẹ́ náà padà síbẹ̀ kó tún dáa ju tàtẹ̀yìnwá lọ. ẹ ti jọ wà lókè bí ẹ bá ń tan rẹ̀ jọ lókù ó lè ga jòkè kan lọ òkè lòkè ń jẹ́ Pasuma Wonder oore wọn ò ní já wálẹ̀. àánú Ọlọ́run sì máa wà pẹ̀lú wọn. ọba orin Saheed Òṣùpá King Dr. Saheed Òṣùpá Ìbàdàn yìí ni Ìbàdàn ní Currency náà bó fẹ́ bó kọ̀. bí wọ́n bá dá sáàrin yín kí dá sáàrin ìjà Ìbàdàn tí wọ́n bá parí àwọn ò ní sọ fẹ́ nìkan. Ìbàdànjọ́ ni yín ẹ ti jọ wà lókè òkè kan lè ga díẹ̀ jù kan lọ òkè tó ga ní Currency wà kò sí ńlẹ̀ pẹ́ẹ̀pẹ́ òkè
láyé kọ́rẹ́nsì ọba orin ọlọ́run bá ní dúró tì báwa dúró tì wọ́n làákà ìtọ́lọ̀ fún wọn dáwọn ọmọ rẹ̀ ó tún jèrè jù bẹ́ẹ̀ lọ jẹ́ jèrè jù bẹ́ẹ̀ lọ àwa tọrọ fún gbogbo olórin tó kù náà Alhaji mèrèǹgè nílùú Ìbàdàn àtọrọ fáwọn náà má padà lẹ́yìn wọn. bẹ́ẹ̀ ni Alhaji Malaika Alhaji wa Sule Alao Malaika nínú ẹni tí máa kọrin làákàyè tí máa ń jẹ́ kó ọpọlọ ó ṣí sílẹ̀ ó ní Malaika wà o nínú ẹni mo máa ń gbórin ẹ̀ ló wà tí bàbá máa ń gbọ́ ló wà o mo máa ń gbọ́ ti Alhaji Táyé àbá máa ń gbọ́ ti bàbá wa Kọ́rẹ́nsì mo máa ń gbọ́ Tòṣùpá mo máa ń gbọ́ ti Pasuma mo máa wá gbọ́ ti Malaika náà níjọ́ tá a bá wà ní múùdù dùnnú nǹkan tá a gbọ́nù tí wọ́n fi mọ̀ pé inú èèyàn dùn ìyàwó wa ti bàbá ṣe mọ̀ pé kò sí bá a ṣe lè ṣe tá a ṣe lè ṣe ilẹ̀kùn gbà mí tó bá wà ní good mood ń jó ìyá wa ń jó kí ló dé mísíkì ó lè jẹ́ orin Alhaji Kọ́rẹ́nsì bàbá ṣùọ̀ kó jẹ́ ti Kọ́rẹ́nsì ni nítorí náà àtọ̀rọ̀ fún Malaika náà ọba tó gbé wọn ga wọn jábọ́ o ọlá títóbi Ọlọ́run Alhaji Atawẹ́wẹ́ náà Suleiman Atawẹ́wẹ́ afọlọ Ọlọ́run bẹ Ọlọ́run táráyé ń pè é tí ó fi gòkè ni mọ̀jẹ̀ wọn já wálẹ̀ Alhaji Sefi Alao bàbá oko olólùfẹ́ bàbá ni láti ilẹ̀ wá tó ti pẹ́ gan-an láti gba orin jíjí tí mo jí lówùúrọ̀ yìí o mo fẹ́ bọ̀ bẹ́lẹ̀ dá sọ̀rọ̀ wípé kò lànà rẹ fún mi ọlọ́jọ́ mi ogun ajé lórí mi èmi máa fẹ́ràn orin rẹ̀ èmi náà bá tó wá pàdé ẹ̀ bàbá mi ò ń gbọ́ wá sí mi sẹ́ mo fẹ́ràn yín jù tí nìkan ni sẹ́ bí ti bàbá wa Kọ́rẹ́nsì náà ni má padà lẹ́yìn wọn Alhaji Abbas Alhaji Abbas Obesere ilé tí bàbá fẹ́ sí Ọlọ́run fa àlùbáríkà sí má sọ wọ́n dèrò ẹ̀yìn má tì wọ́n wọlé ẹ ń bá mọ iyì gíga kò ní fẹ́ kẹ́ni tó ga ó jábọ́ o má já wọn bọ́ o tẹ́ kọrin lọ tó jẹ́ fi rí ìyọ́nú Ọlọ́run jẹ́ parí ẹ̀ síbi ẹ̀sìn Ọlọ́run tẹ́ fi mọ Ọlọ́run lóun nìkan tẹ́ mọ lóun nìkan yìí má dá yín padà sẹ́yìn o kẹ́ẹ̀tọ́ kẹ́ẹ̀lò 100 láyé kẹ́ẹ̀kú sínú Islam bẹ́ẹ̀ ni kọ́lọ́hún ṣe fún yín kúrò nínú Islam má mú bá yín o. Alhaji Sikiru Ayinde Barrister. Bàbá wa Alhaji Sikiru Ayinde Barrister Agbájélọlá. ní tí wọ́n bá ń sọ̀rọ̀ orin nílẹ̀ Yorùbá. nílẹ̀ Yorùbá. orin ni wọ́n fi kọ̀tàn àkọ́kọ́ nílẹ̀ Yorùbá. orin ni wọ́n fi kọ̀tàn àkọ́kọ́ nílẹ̀ Yorùbá. tí ò bá sí orin. tí ò bá sí orin. a lè dé bá tán. a lè dé bá tán. Alhaji Sikiru Ayinde Barrister. Bàbá Sikiru Ayinde Barrister. tó bá kan àwọn orin ìbílẹ̀. àwọn orin ìbílẹ̀. ìtàn ìbílẹ̀. oríkì ìbílẹ̀. kéèyàn dọ́dọ̀ Alhaji Sikiru. inú orin Barrister lẹ ti gbọ́. Ọlọ́run bá a ṣàforíjì fún wọn. kí ẹ máa ṣiṣẹ́ tẹ̀ ń ṣe yìí. kó má ṣe lọ́run bí òwò bí obìnrin ó wò ó ọ̀kan lẹ́yìn náà ṣe lẹ́nu jọ́mẹ́ta yẹn ẹ̀yin kọ́lẹ̀ wá òun ló gbé wá bẹ́yìn òwa yóò wá yẹn Ọlọ́run máa ṣàforíjì fún yín o máa ṣàforíjì fún yín o Ọlọ́run kọ́ yín lọ́gbọ́n ìmọ̀ òye tẹ́ fi páàsì lọ́dọ̀ Ọlọ́run kò sẹ́ni tó lè páàsì o ó jù sí sọ́sùpá náà ń jò ní tí n bá kọrin tán mò ń bọ̀ nínú yàrá subhanallah wọ́n ní subuhana true ni Ọlọ́run ṣàánú gbogbo wa bàbá wa Barrister suratul Fatiha ṣàforíjì fún wọn. alhamdulillahi rabbil alamin arrahmanir rahim maliki yawmiddin iyyaka na'budu wa iyyaka nasta'in ihdinas siratal mustaqim siratal ladzina an'amta alayhim ghayril maghdubi alayhim waladdallin. fi sẹ́lẹ̀ fún àwọn àfà. fáwọn àfà. èmi náà gbọ́ àdúrà kí n tó lọ o. ká tó lọ o. kì í ṣe pé màá dá wọn dá o. a ní dá yín dá o. Saheed Òṣùpá. bàbá Saheed Òṣùpá. wọ́n kọrin kan. ó ní bí ológun ọgbọ́n tí sọ ọlọ́gbọ̀n àgọ̀ ẹ̀yin tẹ̀ ń tẹ̀lé alágbára. tẹ́ńtẹ̀lé alágbára. bí ológun ọgbọ́n o. tí sọ ọlọ́gbọ̀n àgọ̀. torí bá lọ. àbọ̀ láti ibọ̀ o. wọ́n lọ́wọ́ gbọ́n kan dá.
láti dépò ọlá. ẹ má dọ́gbọ́n pé bóyá ká wọn lọ wọ́n gbọ́kànlá o láti dépò kíkó. ẹ má dán wò. ẹ má dán wò. béèyàn bá dán wò. béèyàn bá dán wò. tó bá ní títáyé lòun fẹ́ mú. títáyé lòun fẹ́ mú. ọlọ́run pọ́ńtọ̀ rẹ. ọlọ́run pọ́ńtọ̀ rẹ tìrantìran ni o. ẹni ọba ní kọ́lá ó bọ́ lọ́wọ́ táyé. ó bọ́ lọ́wọ́ kọ́rẹ́nsì. ọlọ́run bọ́ lọ́wọ́ tọ̀hún. ẹni ọba ní kẹ́mi táyé ó kúrú. kẹ́mi táyé ó kúrú. ẹni ó tọ̀ wọ́n kúrú. ẹni ó tọ̀ wọ́n kúrú. táyé ó jẹmọ́sà rẹ̀. láàlú kúránì lọ́dọ̀ lọ. Suratul Fatiha. bismillahir rahmanir rahim. alhamdulillahi rabbil alamin. arrahmanir rahim maliki yawmiddin. iyyaka na'budu wa iyyaka nasta'in. ihdina siratal mustaqim. siratal ladhina an'amta alayhim ghayril maghdubi alayhim. àwọn ará ẹni tí ó sọ pé wọ́n máa lọ lé táyé kọ́rẹ́nsì. ọmọ lọlé táyé kọ́rẹ́nsì. ọmọ ìyá mi ní ìlú Ìbàdàn. ọmọ ìyá mi ń lu Ìbàdàn. mùsùlùmí ni wá. ògo tiwa nìyẹn. ká máa sọ kiri. ẹ lọ sọ lọ́jà. ẹ sọ́jú sítórì. rọ́bìlì izzati amma yasifun wa salamun alal mursalin walhamdulillahi rabbil alamin. kó lè mọ̀ yàn. ẹ jẹ́ kí bàbá fẹ́ràn àlùbáríkà tọrọ fún lórí ìyá tó fi mọ́ sọ fún gbogbo ìgbà nígbà tí wọ́n dáyé pé ara ìyá tó ti rí àlùbáríkà yìí o. Allah. ara ìyá ló ti rí bàbá tó gbàgbọ́ fọ́tà ẹ̀ tó máa rí rè. Allah. Ìjẹ̀bú làwa ti wá àwọn kan ń ṣe pàtẹ́ lọ ń Jẹ̀bú báyìí àbá ẹ bá ń tọrọ àlùbáríkà fún ẹ bá ń tọrọ àlùbáríkà fún. Ọlọ́run àbí Ọlọ́run fún. àbí Ọlọ́run fún ìyá wa tó bí Alhaji Táyé Currency. àbí Ọlọ́run fún bàbá. àbí Ọlọ́run fún bàbá náà. àwọn òbí yín. àwọn òbí yín. sáà méjèèjì ń bẹ. bàbá ti lọ Ọlọ́run bá ṣàforíjì fún. ṣàforíjì fún bàbá wa. màmá tí wọ́n sẹ̀yìn lẹ̀. màmá tí wọ́n sẹ̀yìn lẹ̀. àlùbáríkà ara bàbá rẹ̀ o. ara ìyá rẹ̀ o. tọmọ kan bá rí báyìí. ẹ lọ wádìí ẹ̀ dáadáa. ìyá ẹ̀ fara kó ìyà lọ́dọ̀ bàbá ẹ̀ ni. kò wá torí ẹ̀ yẹ̀yẹ́ bàbá. àwọn ìyá tí jẹ́ pé bàbá wa ó gbé ọmọge wọlé. wọ́n gbé ọmọge wọlé. tí wọn ò ní làǹkóńkó lórí. tí wọn ò ní làǹkóńkó lórí. tí wọ́n bá bomi sílé wẹ̀ tí ó fi wẹ̀ ní. èrè irú wọn rèé o. ẹ̀yin obìnrin tó kù. ẹ̀yin obìnrin tó kù. ẹ̀yin náà máa ṣe bẹ́ẹ̀ ṣe. ẹ̀yin náà máa ṣe bẹ́ẹ̀ ṣe. bí ṣe rí bẹ́ẹ̀ ṣe ń ṣe o. yóò máa rí bẹ́ẹ̀. yóò máa rí bẹ́ẹ̀. torí bá ti pọ̀ jù. tówú bá ti pọ̀ jù. ìsobìnrin dolórí burúkú ni. àbí Ọlọ́run fún yà wá. àbí Ọlọ́run fún yà wá. Ọlọ́run má fi kú tó yáwọ́ pa wọ́n. má fi kú tó yáwọ́ pa wọ́n o. ẹ sì ní síwájú wọn lọ. Ọlọ́run jẹ́ mi wọ́n gùn. lórí àlàáfíà. lórí ìfọ̀kànbalẹ̀. lórí ìdùnnú. ẹ bá mi ka iná àtẹ́ iná kan fún yà wá. Alhaji Currency ikú ò gbọdọ̀ pa fún wa. láfi máa yìn. ọwọ́ wa ló bọ́ sí. ọwọ́ wa ló bọ́ sí. wétà ẹ̀kọ́ kọ̀ọ̀kọ̀ tẹ̀sùn tẹ̀ wo. ọwọ́ wa ló bọ́ sí. orin àkàndé nù. ọwọ́ wa ló bọ́ sí. Mọ́rù Taofik Akéwùgbà Góòdì. Bàmí àgbà mọ́mọ́ Taofik Akéwùgbà Góòdì. Ẹ ní dẹni àná. Mo ń sọ̀rọ̀ yín lọ lẹ́ẹ̀kan. ṣùgbọ́n kí ká kú ó ń bẹ̀ ju wípé èèyàn máa ń mojú lọ. èèyàn máa ń mojú lọ. èèyàn máa ń mọ ojú. èèyàn máa ń mọ ojú. àdúrà ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. àdúrà ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. àṣelànà. àṣe gbogbo gbà. àtúnṣe. ṣùgbọ́n lórí ìdúró yín. ká bá wẹ́kọ̀ ọmọ yín pàfọ́ àǹbẹ́nu ilé. ìyẹn ni nǹkan tí à ń ṣe. àtúnlẹ̀ ajọ́rọ̀ okòpọ̀lẹ̀ ayẹ̀ jífà arọ́kù àfi ká appreciate ká compensate ẹ̀yin náà. sanwó ọ̀yà fọlọ́yà síwájú kó oògùn rẹ̀ tó gbẹmọ lára. ẹ̀bùn tí àbá sọ ni àbá nítorí pé Ìbàdàn ni alájà bọ̀rọ̀ sí di Àkàndé Currency làwọn jẹ́ káwọn ó wá bí pé kó máa sọ lọ ẹ̀ sọ kù ni. àbámi àgbà Akéwùgbà Góòdì bá nàka àtàyà sí wọn Bismillahir Rahmanir Rahim. Attahiyatu lillah. Assalamu lillah. الطيبات صلوات لله السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى àbábí Akéwùgbà Góòdì ọlọ́wọ́ lápẹ́ yìí náà fún àwọn ẹjọ́ kẹjọ́ kan lánàá ẹ fò ayé àwọn ọ̀sẹ̀ Àkàndé Currency àwọn náà ti ń fò lọ báyìí tó yẹ gbọ́dọ̀ farabalẹ̀ sísè Ọlọ́run o afa aminu makira láàyè fàdá yà mí ló má kíra láhílà àkọ́mọdà abẹ́ni òkú ni ó fàyà bàyí sí Ọlọ́run. ẹni òkú ló fàyà bàyí sí Ọlọ́run. Àbábí Akéwùgbà Góòdì bí wọ́n sọ fún alájẹ́ ẹ̀rẹ́ kan wípé ẹ ti di ràgúnmi sọ́ọ́líù. lẹ́nìkan kan ò lè fọwọ́ bàjẹ́ kan. ọba ti ń sọ ọ́ bọ̀ látàná. òní sọ fún òun ò ṣe mọ́. wàyà sẹ́mi ànájìwá. ọlọ́run àbábí àgbà Akéwùgbà Góòdì
Ajábọ̀rọ̀ sí Àkàndé kọ́rẹ́nsì ò ní dẹni àná. Ajábọ̀rọ̀ sí Àkàndé kọ́rẹ́nsì ẹ má páyà lórí wípé ọ̀tá sí á pọ̀ báyìí. Aláàjì ọ̀sán tí ń bẹ lórí igi pọ̀ èyí tó pọ́n bẹ̀ láyé ó lè kù mọ́. Gbogbo ẹni tí orí tó dá lé wọn tí ó sì fẹ́ kí nǹkan lé àwọn ọ̀dà yóò mọ ní kí nǹkan tó dó bàjẹ́. Ajábọ̀rọ̀ sí Àkàndé wọn kò kẹ̀kẹ́ rí bàjẹ́ ju kí wọ́n ò ronú. Ajábọ̀rọ̀ sí Àkàndé kọ́rẹ́nsì mọ́ sọ fún yín pé kọ́ lọ́ mọ́ jẹ dọ́ta mọ́. Tó bá ti kan ẹkún èyàn ó dọ́ta mọ́. Ilé tí ń gbèrò 100 yóò pàdé tí ó mọ̀ gbèrò 10. Yá àlámọ̀ yìí lágbájá mọ́ àsọ́ta lò náà. Kò kẹ̀kẹ́ rí bàjẹ́ ju kẹ́ dọ́ta mọ́. Kámọ́dá àbá dúró. Ọlá bismillahir rahmanir rahim. Allahumma laka al-kullu wa bika al-kullu wa minka al-kullu wa ilayka al-kullu wa anta al-kullu wa kullu kulli bi rahmatika ya arhamar rahimin. Allahu akbar. Wọ́n ní bọ́dà fún mi ti sọ̀rọ̀ yìí fún bẹ́ẹ̀ ni nírú ìyàwó bàbá yìí tá a bá nírú bàbá tó gba góòdì púpọ̀. Tá a bá nírú bàbá gbà kí ó gba góòdì púpọ̀. Níbi tí ọgbọ́n wọn lọ. Níbi tí ọgbọ́n bàbá lọ. Wọ́n ní ọgbọ́n púpọ̀. Bàbá ní ọgbọ́n tó pọ̀. Wọ́n ní ọgbọ́n tó pọ̀. Bàbá ní ọgbọ́n tó pọ̀. Ọ̀tọ̀ lọ́gbọ́n ọgbọ́n inú. Ọ̀tọ̀ ní ọgbọ́n inú. Ọ̀tọ̀ lọ́gbọ́n ta. Ọ̀tọ̀ wá ní ọgbọ́n ta. Ọ̀tọ̀ lọ́gbọ́n tó sì lè relate yàn. Ọ̀tọ̀ ní ọgbọ́n bí bàbá ṣe máa bá yẹn lò. Tí ẹ bá fẹ́ relate pẹ̀lú irú àwọn bàbá kọ́rẹ́nsì. Tá a fi tẹ́tí sí wọn. Ó ní ọ̀nà tẹ́ ẹ fi bá wa ṣe. Tẹ́ ẹ fi bá wa sọ̀rọ̀. Tẹ́ ẹ fi ṣe báyìí. Tó ráàdì bákan náà. Ó ní máa mú gbogbo ẹ̀ kankan. Wọ́n mú ẹ̀sìn simple. Bàbá ń jẹ́ kẹ́sìn ìsìláàmù yẹn ó máa wù yàn. Wọ́n ń rìn láìtì inú ilé. Wọ́n ń láìtì inú ilé. Ọkọ àtìyàwó. Wọ́n ń láìtì èèyàn líle. Olórin. Wọn ò wá yà kan sọ́tọ̀. Wọn ò yà kan. Ìyí tí bàbá appreciate lára bàbá kí ó gba góòdì nìyẹn. Ọlọ́run má jẹ́ wọn ó tètè kú. Nǹkan máa kú lára èèyàn. Kójú ó má kú. Kọ́wọ́ ó má kú. Kẹ́nu ó má kú. Kíkíní bàbá ó má kú. Kọ́pọlọ bàbá ó má kú. Ẹlòmí ò tó 60 ọpọlọ ó sì kú. Kì í ṣe kà. Bó ṣe yàn nù. Gbogbo tó wà lára yín kò ní í relédè yín. Ẹ gbó. Dáadáa. Allahu Akbar. Ṣùgbọ́n wọ́n máa ń pè mí sákèsì máa ń kọ náà irú ìyàwó bàbá yìí. Ní bàbá yìí. Ó yẹ tó di pé màmí tí mo ti máa ń gbọ́ wáàsí wọn ní nǹkan ṣe fún wa tá a fi ń ròyìn kọ. Tá a fi ń ròyìn kọ a máa ń gbọ́ wáàsí bàbá. Owó ní ẹgbà. Owó wọn kọ́ o. Owó làákàyè ni o. Owó ọpọlọ téèbó máa sàn. Tá a jẹ lára wọn lásán. Tẹ bá ṣàdúrà fún wọn. Ẹ bá rántí ọ̀nàrẹ́bù. Ọmọ bàbá dáadáa ni. Ọ̀nàrẹ́bù máa ń pè mí gan o. Ó máa ń pè bàbá gan. Òun àti son mi Mukhtar. Òun àti Haji Mukhtar. Wọ́n jọ parí yunifásitì. Wọ́n jọ parí yunifásitì ni. Ó gbà tí Mukhtar ń ṣe masters lọ́wọ́ ní UK ní London. Láàárín oṣù kan. Oṣù kan. Ọ̀nàrẹ́bù á pè mí. Wọ́n á pè bàbá. Wọ́n á ní bá mi mo kàn ní béèrè ni. Mo kàn ní béèrè ni o. Sẹ́ńpè kejì mi. Sẹ́ńpè kejì mi dáadáa. Ẹ bá mi kàlámù náà síra tó fún mi. A ní mọ sàárẹ̀ ọ̀nàrẹ́bù.